ọmọ ilẹ̀ ìlara ni mí bàbá tó bí mi ọmọ ìlara ni. lẹ́nu kan wọ́n pè wá káwọn bá sí mọ́sálásí ilé ìlara wípé wọ́n ti ní ilé wa ní oyè kan àwọn sì ti mú àwọn bíi mẹ́rin wá àwọn àṣẹ screening fún wọn. so wọ́n gbà tó ń pera wọn àjẹmọ́sálásí kí sẹ́mi lè bá àjẹmọ́sálásí àjọkòó wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin kí wọ́n sọ mí ti credential wọn wọ́n lè sọ mí tiẹ̀ ìgbà tó sọ mí tiẹ̀ wọ́n wá dàbá ìpè ẹnìkan ní ká mú wá èèyàn mẹ́rin ló sọ mí kí la fẹ́ ṣe báyìí àwọn ni ó bà ní kò bàjẹ́ ẹgbẹ́ gbogbo credential àwọn mẹ́rẹ̀ẹ̀rin mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan ẹ̀rí òmú credential wá àwọn mẹ́ta tó wà nílẹ̀ ẹgbẹ́ tí wọ́n ẹ jẹ́ ká yan screening committee kí wọ́n lọ jókòó kí wọ́n bá a ṣe ètò yìí. lára àwọn bàbá wa nínú ilé àwọn náà ti yan screening committee wọ́n sì kúrò nínú mọ́sálásí wọ́n bọ́ sí bíi ilé mẹ́ta bíi ilé mẹ́rin wọ́n dúró síbẹ̀. wọ́n bẹ̀ tó wákàtí wọ́n bẹ̀ tó 3 hours kó tó di pé wọ́n wọlé wá bá wa nínú mọ́sálásí. títí tó sì dé wọ́n ní ẹkú ní alẹ́ káàbọ̀ wọ́n ní bí tẹ́ ẹ náà wá àti ṣètò kí lẹ́tọ̀ wọ́n lè kọ́ lẹ́tà Abẹ́òkúta olóṣèlú kìíní. láìra àmọ́ ni orúkọ mi ni Salaudeen Kudrat ọmọ Abbas ojúlówó ọmọ Ayélára. lórí ìsọkúsọ tálájà Musili ń sọ ìsọkúsọ gbáà ní sọ lóòótọ́ ni wọ́n ṣe screening fún gbogbo wọn gbogbo gbà yẹn àti mọ̀ pé Yunusa kì í sọmọ inú ilé wa wàhálàjà Musili yọ wá dùn mí fún wọn ajẹ kò tí ì ju oṣù 3 lọ tí wàhálà ṣẹlẹ̀ láàrin ìmáàmù àti ọmọ bàbá Mufasiru Tàná tí ọ̀rọ̀ yẹn di ariwo púpọ̀ ọgbà tá lọ yanjú rẹ̀ nílé wa Alhaji Yusuf tó mú Yunusa wá pé ọmọ inú ilé wa ni àwọn àtàlájà Musili Nurudeen members ni wọn Alhaja Musili sọ fún wa pé Alhaji Yusuf pe àwọn wípé Yunusa àwọn kan àtàṣe má bá sí ni o kì í ṣe ọmọ inú ilé Ayélára àwọn gan ẹ̀rù bà wọ́n débi pé wọ́n sáré lọ rí àǹtí mi kan tí ń jẹ́ màmá Rashidi torúkọ wọn jẹ́ Sífàwù ọmọ bàbá àṣàpà àwọn sáré wá bá mi pé ìgbọ́n tí Musili wí Alhaji Yusuf wí fáwọn àtìgbà yẹn láti wù pé ṣe àṣàṣì mú báyìí àtìgbà yẹn náà wá náà ti ń fi ọ̀pá bọ̀ wò débi pé níjọ́ tí ọ̀rọ̀ yìí wáyé Yunusa gangan fúnra ara rẹ̀ níjọ́ tó wá ṣọ́ọ̀bù lórí wọn wá mi wá dáadáa ìfẹ́ tá a sì ní sílé wa ládàá bá tẹ̀ sórí rẹ̀ ọtí àlẹ́nu mi níjọ́ tó wá ṣọ́ọ̀bù wa wọn láti mọ̀ sọ fún mi pé àwọn tí ń plan bí jíjẹ ọ̀rọ̀ ìmáàmù yóò ṣe kú òun lóde jíjẹ mo ní bàbá ìmáàmù ẹ má jẹ́ ọwọ́ ayé ẹ má gbà yẹ rẹ̀ ọwọ́ àlejò ojúlówó ọmọ Ayélára kọ́ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ọwọ́ ayé o ẹ má gbà fún wọn rárá o tá a bá lo tẹ̀ náà Ayélára tán tá a sì bọ̀ gbogbo ìgbà yẹn ọ̀rọ̀ yìí ti ń da oṣù táwọn fámìlì wa fi lọ bá wọn olóyè àwọn olóyè sì ní kò sí kankan táwọn lè rí ṣe ní ìsìn àfi tí ọba mi ìbàjẹ́ tó kìí ṣe pé báyàwó náà dákẹ́ lórí rẹ̀ tọ́lọ̀ ìwáyé náà gbogbo àwọn olówó gbogbo kò sí èyí tí ọmọ nínú wọn pátápátá porongodo kò sí èyí tí ó mọ̀ nínú gbogbo wọn àtolówó ni àtonípò ni wọ́n mọ̀ pé Yunusa kìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ débi pé kínní àṣìmú ni ìgbà tó ti jọ yẹn látúnjọ sọ̀rọ̀ èmi gangan sọ fáǹtì rẹ̀ Alhaja Nura pé ọ̀rọ̀ yìí ti ń le jù ẹ pé mọ̀mọ́ kan jáde kan sọ̀rọ̀ wọn ni àwọn òjé mọ̀mọ́ gbọ́ wọn ni àdúrà ọ̀rọ̀ láìlẹ̀ níjẹ́ mọ̀mọ́ gbọ́ gbalawa náà ti ń wò pé nǹkan yìí ti ń dàrú bọ̀ Alhaja Musili ìsọkúsọ ní sọ sí owó ní í ṣe torí náà gbogbo ẹ̀yin olówó pátá ẹ̀yin ọlọ́lá ni ẹ̀yin onípò ni tẹ́ ẹ dúró páyé lára ò jẹ́ nǹkan àlérí nǹkan wa gbà gbogbo bá ń jẹ́ tọ́lọ́ gbogbo tẹ́ ẹ bá fòórọ̀ ọ̀sán yín alẹ́ yín ṣe ẹni ẹlẹ́ni ní ọ̀jẹ́ àwọn tí wọn ò tó yín nípò tí wọn ò tó yín lọ́lá ni wọ́n yan àwọn ọmọ yín jẹ wọ́n mọ nàgàwó ni wọ́n mọ nàgàwó oore wọn ni àwọn ọmọ yín ọmọ nàgàwó oore wọn ni kò ní tẹ̀ wọ́n lọ́wọ́ àfi tẹ́ ẹ bá jáwọ́ nínú gbogbo tẹ́ ẹ ṣe lókù wàyí ẹ̀yin ọmọ Ayélára náà tẹ́ ẹ wá wà ń bẹ̀ torí ìjẹkújẹ torí ìfẹ́ ara ẹni tẹ́ ẹ lọ jókòó sí di irọ́ tí ogún bí ìyẹn ọjọ́ yín lójú tẹ́ pé gbogbo yín pátápátá lẹ ti mọ̀ ẹ̀yin nu Ọlọ́run o ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ni tí ń bìyàn yóò bí yín akànró olúwo ni èpè alájọbí là bá fún yín
ṣùgbọ́n láti ẹ tètè ronú ìsọkúsọ ní muslim sọ wàláhì tàláì tó bá sì sọ pé kì í ṣe ìsọkúsọ ó jáde ọlọmọ ó sì lọmọ ọmọ kó fi gbogbo ìgbésí ayé rẹ̀ kó fi búra bí Yunusa bá jọ ọmọ inú láìlá. Yunusa kìí ṣe ìran wa, kìí ṣe ọmọ ayélujára àwọn èjò Olúkòyí, Oníkòyí ni wá. Adé àwa gbogbo àwọn tí wọn bí sí kánà yìí gan oko adé ń bẹ, oko adé là ń jẹ, àwọn èjẹ Olúkòyí, oko adé làwa ń jẹ. Ilé ibi tó wá pè tí ń sọ wípé ilé aró rẹ̀ kì í lè mọ̀mọ́ òun, ibẹ̀ gan làṣírí rẹ̀ tutù sí wa lọ. Yunusa èsè ọmọ kìí ṣe ìran wa o, kìí ṣèràn wa, àtúwádìí rẹ̀ gan kìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀yin gbogbo létí wa ti ń jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́, arọ̀ yín wọ́n ti ń gbé nǹkan gbẹ̀yìn wa lọ. Ẹ má rò pé Táyélára dé sí i, Táyélára ò dé sí i. Ẹ ń wò pé Táyélára dé sí wọn kí wọ́n mọ báyìí. Gbogbo ẹ̀ wọ́n ti plan rẹ̀ lẹ̀ torí ẹnìkan ṣoṣo ni wọ́n fẹ́ já gbogbo òdílé mẹ́fà ìdílé mélòó tí ń jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n fẹ́ jábọ́ torí ẹnìkan ṣoṣo. Wọ́n sì róòótọ́ ọ̀rọ̀ lẹ̀ rọ ni wọ́n ń pa. Àwọn ògbògbò wa àwọn ògbò máa ń jẹ tọ́lọ̀. Tẹ́ ẹ̀ bá jáwọ́ àti ipò tẹ́ ẹ ní, àtọ́lá tẹ́ ẹ ní, àti gbogbo ẹ̀ yọ parẹ́ mọ́ yín lójú ni kẹ́ ẹ tó kúrò nínú ilé ayé yìí. Àti tẹ́ ẹ bá jókòó sí di òdodo lókun. Tọ́lá ẹ̀ jókòó sí di òdodo, ìdí irọ́ lẹ jókòó sí. Ìdí irọ́ ni ẹ fẹ́ kí ìfẹ́ ẹnu yín ọ̀sẹ̀ gbogbo bá sì ń jẹ tọ́lọ̀. Ìfẹ́ ẹnu èyí èsè jihadi, èyí èsè jihadi. Ìwà Yunusa tó múra kankan tó ní ọbẹ̀ jọbọ́ tí wọ́n fẹ́ jó dídí ilé wa bọ́ọ̀lù. Èyí sì ràn wá tètè ọmọ. Èyí tó jẹ́ ní ogun wa tó Yunusa, gbógun ìdílé ilé Ayélára lé ogun bàbá wa, ogun àwọn bàbá ńlá wa gbé e lẹ̀. Èyí sì ràn wá ètò sọmọ Ògbómọ̀ṣọ́ àti wádìí ẹ̀ débẹ̀. Ọ̀sẹ́ ni ó nífẹ̀ẹ́ rẹ̀ tó mi nínú ilé wa. Anáwó anára nígbà tá a fẹ́ jẹ kínní, ìdí èmù pé ràn wá ní ọ. Bàtà sì rí túlá padà lẹ́yìn rẹ̀. Àṣà èmi ò lè láìkẹ́ ju ogún bí bàbá tèmi lọ. Torí wọn náà ò lè gbarú ẹ̀. O ò lè gbárò kí n ṣèràn wa rárá. Ẹ̀yin olówó mo tún padà sọ́dọ̀ yín, àtẹ̀yin ọlọ́lá, àtẹ̀yin onípò tẹ́ fẹ́ fipò yàn wá jẹ, fẹ́ fowó yàn wá jẹ. Gbogbo bá ń jẹ́ tọ́lọ́run tẹ́ ẹ̀ bá jáwọ́. Àrọ́ ọmọdọ́mọ yín, gbogbo nǹkan tẹ́ bá fi lẹ̀ kò ní wúlò fún wọn. Àwọn tí ò ní pò tí yín tí ò lọ́lá tọ́ yín, àwọn ni wọ́n mọ̀ jẹ́. Gbogbo bá ń jẹ́ tọ́lọ́run.